ọmọ mi ni it's like ẹ̀yà ọmọ mi Yínká Ayéfẹ́lẹ́ olùmọ̀sánì you are my mentor sir. Okay, o máa ń sọ fún yín. Oh definitely. So ẹ mọ Dr. Yínká Ayéfẹ́lẹ́ dáadáa. Ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ rédíò ẹ̀ nìbàdàn wíìkì mo wà ní hòtẹ́ẹ̀lì ní tàbí kan lọ́nà Ìwó ń bẹ̀ yẹn ní Ìwó road nìbàdàn. I was there for a week every day na máa gbé mi wá lọ sí time studio nǹkan tó yẹ kó ṣe. That was ìyẹn Yínká Ayéfẹ́lẹ́ ti Fresh FM gẹ́gẹ́ bí ó mú yín bí consultant náà ni bó ṣe mú sí bàbá tó mú yín bí consultant nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ni. ọmọ mi ni mo ní yes bí n bá pè é sí Adam ìgbà tí ó the time ìgbà tó fẹ́ bẹ̀rẹ̀ another radio station nìbàdàn ó kàn send down kí ni mẹ́fà sí mi pé láti ẹ bá mi voice ẹ̀ máa mix ẹ̀ nìbàdàn mẹ́fẹ̀ẹ̀fà yìí mo dẹ̀ kọ script mo voice gbogbo ẹ̀ send ẹ̀ sí ìgbà tí mo send ẹ̀ sí màá gbé bí after 3 days mo ní ṣé èwo ni ò dá ń bẹ̀ ó ní tí mo fẹ́ dìtì iṣẹ́ yín ni mo ní àkílódé mo ní ẹ̀ka ògbọ́n tán ìṣẹ́jú kan àbò dẹ̀ sẹ́ndì owó kan sí mi almost 300. Wow. Ibi ni mo àbí Kọ́lá Olóòtú ni àbí Kọ́ládé Àlàbí. Irú àwọn náà bí àwọn ọmọ yín ni àwọn product yìí ni wọ́n. Ibi ni Ṣẹ́gun Dódọlá Òṣogbo ti kún sí Kọ́ládé Àlàbí àti Kọ́lá Olóòtú àwọn ìjọ wá nígbà tó yẹ. Ìyẹn nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọdún wo nìyẹn? That's the early 90s. Early 90s ni. Ṣẹ́gun Dódọlá ṣì wà láyé ńgbà yẹn tí ní mọ́tò ńgbà yẹn so ibi tó ń wà ní o kíní kan tí bá pe Kọ́láǹsì náà dáhùn àti àìsàn bíi 2 weeks ago tí mo ní mo fẹ́ ṣe recording studio sí òkè ń bí báyìí Kọ́ládé Àlàbí ń tẹ ó máa ń lò sóṣogbo ju èmi ò ń sọ pé mo jù ẹ lọ ó dàbíjọ́ tí àbúrò wa tó pè Gbénga Adébóyè nice boy mo ṣe program tó lórí ìta Bẹ̀lẹ̀ ní rédíò ńgbà mo ń bọ̀ mo kàn rí ẹni tó rájì bí àwọn tó pé 6 ṣe máa ń tẹ̀lé wọn kiri ni. ìyẹn Gbénga Adébóyè. ẹgbà yẹn so bó ṣe máa pààkì pé kọjá bó ṣe rí mi bá ó kàn bọ́lẹ̀ ni ok ẹ̀yin ni mo ní èmi ni ó wá kó gbogbo àwọn tó wà náà Fúnkànmí Adébáyọ̀ gbogbo àwọn tó ń tẹ Ṣẹ́gun Pàṣẹ gbogbo tó ń tẹ̀lé lọ ó lẹ́ẹ̀mẹ́ tó wà ní mo tẹ́ pọ́wé bọ́lẹ̀. Ó wá ní ẹni láti padà ẹ máa sọ̀rọ̀ nínú program yìí ó ní ó ní kò possible mo ṣe tẹ̀lé wọn lọ síbẹ̀ ẹni Ọpẹ́yẹmí bá jẹ́ mi lẹ́yìn náà tó ọmọ tó kú tó ṣe òun ní àrà rédíò station manager Iléṣà. Okay. They are my people.